ọmọ mi Kóredé ẹkùn ńlá ó tún wá mi wá nu Kútọ̀nù mo ní ọ̀gbọ́dọ̀ wà ó lóun ní wá bọ̀ after pé àjàtọ̀ fún pé Saheed gba lọ́ọ̀yà Òṣùpá gba lọ́ọ̀yà wá fún mi Kútọ̀nù láti France láti Abidjan ti gba lọ́ọ̀yà wá láfta pé ó gba lọ́ọ̀yà yẹn ó tún wá wá Saheed Òṣùpá tún wá bá mi nínú ẹ̀wọ̀n bẹ̀nẹ̀ ọ̀nà owó gidi ó dẹ̀ dúró tì mí tá tí ìkẹ́ bá ti fẹ́ ṣẹlẹ̀ ó ti mẹ́sẹ̀jì mi yóò ti pè mí yóò dẹ̀ mọ̀ pa àwọn tó lè ràn mí lọ́wọ́ bọ́ọ̀lù ọ̀sìn mọ́sọ̀ yẹn pọ̀ náà nìyẹn ìgbà sọ̀rọ̀ lẹ́yìn máa ń mẹ́ni tó bá fẹ́yìn èèyàn bí Saheed nígbà táwọn kan ní Òṣùpá wa kọrí bí òkú ìyá Ìgbòho mọ́lẹ̀ ẹ̀mọ́ tẹ̀ ń ṣe ni èmi lè mímọ nǹkan tó ṣẹlẹ̀ sí òfin wa kó burú jù bẹ́ẹ̀ lọ Saheed ó dúró tán Òṣùpá wa máa dúró tì mí kílẹ̀ kan Saheed pẹ̀lú tiẹ̀ yóò lè yẹn òun ní Ìgbòho ìyẹn tèmi náà ṣèlú Òṣùpá gbogbo olórin tí ń bẹ nílẹ̀ Yorùbá káàkiri èèyàn mi ni wọ́n ṣùgbọ́n nù wọn ìyẹn máa lẹ́nìkan tí súnmọ́ra lẹ́nìkan tí súnmọ́ra wa jù ìyẹn máa ń súnmọ́ra ẹ̀yìn jù gbogbo wa Ọlọ́run ní dáhìn láàmú ẹ̀ ní parẹ́ o kó àdó tì mí o Ọlọ́run wa dó tì yín o Ọlọ́run ní jáyín bọ̀ ẹ̀ ní dààmú o ẹ̀ ní dààmú mo dúpẹ́ gan dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Thank you very much. Appreciate everyone of you. Fídíò ẹ̀ kan kankan o ẹni sùúrù o baálẹ̀ wa kí wa náà fi ṣe fídíò ẹ mọ̀ da baálẹ̀ lóhùn àkàlẹ̀ ẹ wá kí wa ní o ẹ mọ̀ fi fídíò yẹn talẹ̀ o wá kí wa ní o. Dáàdì mi ẹni sùn lẹ́wọ́ ti bọ̀ ẹ mọ̀ pé sẹ́tà ń ṣe baálẹ̀ irọ́ baálẹ̀ àtàlẹ̀ irọ́ yìí ni mo dá sọ ni pé fídíò tẹ̀ sí lẹ́ẹ̀kan yìí lórí kọ́mpìnì wa ń kọ́ lórí ti wa ń kọ́ ẹ mọ̀ fi gbé sáńbọ̀dù wa lórí ilẹ̀ pé this land belong to Sunday Igboho lórí kọ́mpìnì wa ń kọ́ ẹ mọ̀ jẹ́ wọ́n ṣerú ẹ̀ fún yín o àtàlẹ̀ lẹ́nu kankan o níṣẹ́ la wá rí pé this land belong to Sunday Igboho belong to kankan. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. olórí fáfọ̀rọ̀ mi wà ní tìkọ̀lẹ́ Ọ̀rúnmìlà ní ayé tó ń lọ yìí Ọlọ́run ó ṣe kúrú méje àyà mẹ́fà Ọ̀rúnmìlà ní ayé tó ń bá obìnrin àjẹsùn Ọ̀rúnmìlà tó ṣe bẹ́ẹ̀ mẹ́jọ ń sọ fún orúkọ ní ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀sùn ọlẹ́jọ́ ọ̀rọ̀ ní ẹ̀fọ́ Ọ̀rúnmìlà rẹ̀ olóògbógójì ọjọ́ kùn tó tàbí wọ́n bẹ̀rẹ̀ sọ fátárì
fún àtàrí ní ẹgbẹ́ ẹgbẹ́jọ́ ọ̀run làlẹ́ mú wa olóògbé ọdún kan tó lásìkò ọ̀run ó jẹ́ ọ̀rọ̀ àpárá àpárá oníjọ́ náà ní mọ̀múra mọ̀mú jẹ́ ọ̀rọ̀ àpárá òkè àríwá gbọ́dọ̀ bá ń sẹ́ mọ̀múrẹ́ mọ̀mú gbọ́dọ̀ bá ń sẹ́ mọ̀múrẹ́ mọ̀mú àfimí kọ́míjà fún ìkọ́ ní borí adé ìyá àlùkò ní borí ògùn yọ̀gbà tí ọ̀fọ̀ bá pé gbanítì ẹ̀yọ̀ kan ṣoṣo láyé yá lóhùn ẹni tọ́lọ́run yá lóhùn rè táyé yá lóhùn rè ó sì ṣe pẹ́ tí ọ̀fọ̀ bá pé gbanítì ẹ̀yọ̀ kan ṣoṣo láyé yá lóhùn kì í pé méjì ẹni tọ́lọ́run wá yá lóhùn rè táyé yá lóhùn rè ó sì pọ̀ fún wa. ẹ mọ̀ bí mi ṣe mi ní ṣe mi ò ní já fi mi palẹ̀ láéláé ẹ mọ̀ bí mi ṣe mi ní ṣe ètò oníjà fi ṣe ẹ mọ̀ bí mi ṣe mi isi obi akiri gbogbo ní jáde bọ̀ ìṣe ìwé ayé náà àríkọ̀ tó ń bẹ̀rẹ̀ ń tẹ́yẹ ẹ bá ń dènà dé ààrẹ wa ààrẹ tó lọ náà àwọn kan máa jẹ ọgbẹ́ lórí ilé ni pọ́pọ́ gẹ̀rẹ́ ni. Gbogbo Nàìjíríà. Ààrẹ Àgbẹ̀kọ̀yà gbogbo Nàìjíríà. Ààrẹ Àgbẹ̀kọ̀yà gbogbo Nàìjíríà. Àtẹnitọ́fẹ́. Ààrẹ wa rè. Ẹ bá ṣe lóògùn ọ̀fẹ́ o. Àtẹnití ọ̀fẹ́. Àti ha. President Àgbẹ̀kọ̀yà. Gbogbo náà yóò bá àti Nàìjíríà lápapọ̀. Mo ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ti pẹ́. Àwọn ọmọ tó yẹ jẹ́ ọmọ Yorùbá wá ń bẹ̀rẹ̀ ẹ̀mẹ́rẹ̀ lọ sí ìṣọ́ọ̀kì. Ọtẹ wọn ni ẹ mọ sọtẹ àmẹdì. Ọtẹ wọn. Ọlọ́run fún un. Mo sì bẹ́ẹ̀ òun lọ́lọ́run fún un. Torí pé bó ṣe wà yìí, ó ti mú ọ̀fà mẹ́ta ó ti gbé mẹ́ta. Yàtọ̀ ó sì fàgbé. Agbẹ́ni gbogbo tó wá ṣe láyé àṣìgbé ni. Ààrẹ ti mú ọ̀fà mẹ́ta ó gbé mẹ́ta. Ó fún àlùkò. Àlùkò ní ọmọdé ní yín ni, àgbà ní yín ni, babaláwo ní yín ni, àfáà ní yín ni. Ẹ má dé ìjà mẹ́rin. Ọlẹ́nu yóò ní kò láíláí. Ààrẹ mú ọ̀fà mẹ́ta ó sì tún gbé mẹ́ta. Ó mú ti ẹkùn fún ẹkùn. Ẹkùn ní ọ̀sẹ̀ ẹ̀kọ́ tí ó di tẹ̀lé yẹn mi. Ó ní gbogbo ìmọ̀ràn tí wọ́n bá dìlẹ̀ fọwọ́jú kàmẹ́rin ní ẹkùn. Ó ní mẹ́rin wọ́n dà. Gbogbo ìmọ̀ràn ààrẹ ti dàrú. Gbogbo àwọn ìmọ̀ràn àwọn tí wọ́n dìtẹ̀ ààrẹ ti dàrú. Adé yóò ní gbẹ́nẹ̀ kó fún báláíláí. Gbogbo àwọn tó dìtẹ̀ rẹ̀ lọ́mọdé lágbà. Àtẹ̀jẹ́ fi sínú tó tún sínú bí gbogbo jáde lọ́mọ pa wọn rẹ̀. Torí bí àbátí alájọ bá dànù ìjà òkè gbà. Bálángẹ mọ́ bá ní dúdú ni. Olódùmarè ní kí. Ó bá ní funfun ni. Olódùmarè ní kí. Ó bá ní pupa ni. Èmi màrà ní kí. Akẹ́sẹ̀ ní sẹ́lá òjò. Ìjímẹ̀dẹ̀ ní sẹ́lá òjò ẹranko. Ó ti bá sọ lẹ́ni àrọ̀ ọ̀rọ̀ mọ̀. Ààrẹ àmẹ́ ọ̀rọ̀ ló ti sọ bẹ́ẹ̀. Ó ní parẹ́ láíláí. Ó ní parẹ́ láíláí. Ó gbọ́ ọ̀tọ̀. Ó ní wà lẹ́yìn òdì dúdú. Ààrẹ ẹ̀mọ́ lọ bẹ̀. Ẹ̀sìn bẹ́ẹ̀. Àwọn ààrẹ ti kó bẹ́ẹ̀. Ọ̀gá àbá bóyá. Mo tán ń pè ní múlẹ̀. Múlẹ̀ kò sí bẹ́ẹ̀ lọ. Ẹ má jẹ́ àdàlẹ́ ara wa o. Yóò bá ní gbogbo ẹja tó ti rẹ̀. Ẹ má jẹ́ ká mọ gbogbo ẹja mọ ti mọ sóòlù lọ́mọ ti fẹ́ yẹn. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.